ó ṣẹlẹ̀ ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ìjà òun àti ọkọ rẹ̀. Ṣé ti gbọ́ ohun tí Lizzy Anjorin tún sọ nípa Ìyábọ̀ Òjó? Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìyàwó gbajúmọ̀ òṣèrékùnrin tíátà ilẹ̀ wa Fẹ́mi Adébáyọ̀ ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ìjà tó ń lọ láàrin òun àti ọkọ rẹ̀. Ọmọ́táyọ̀ Sànúsí táwọn tiẹ̀ ń mọ̀ sí Yan Aládùkẹ́, ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ti sọ̀rọ̀ sókè lórí ohun tẹ́nìkan tó pe ara rẹ̀ ní ẹbí Fẹ́mi Adébáyọ̀ sọ nínú ìfèròhàn kan tẹ́ni náà ṣe pẹ̀lú ìwé ìròyìn kan. Ẹni náà sọ pé Yan Aládùkẹ́ mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ tí ilé ìfowópamọ́ ṣe ti ilé náà ń pa látàrí owó tí Fẹ́mi Adébáyọ̀ yá. Gẹ́gẹ́ bí ẹni náà ṣe sọ, Fẹ́mi Adébáyọ̀ ra ilé náà ní, ṣùgbọ́n nígbà tí kò sanwó tó yá padà ní ilé ìfowópamọ́ ṣe gbẹ́sẹ̀ lé ilé náà, èyí tó mú kí Fẹ́mi Adébáyọ̀ rí dájú pé ó gba ilé fún Yan Aládùkẹ́ àti àwọn òṣìṣẹ́ rẹ̀. Lórí ọ̀rọ̀ yìí ni Aládùkẹ́ ti sọ̀rọ̀ sókè wípé òun ńlá kan kọjá tóun kò sì fẹ́ gbé sórí ẹ̀rọ ayélujára. Arábìnrin náà sọ pé lọ́dún tó kọjá làwọn èèyàn sọ ohun tójú wọn ò rí nípa òun, tí wọ́n sì sóhun lórúkọ burúkú, sọ̀rọ̀ kùgbákùgbọ́ ọ̀rọ̀ sí òun, ṣùgbọ́n ó ti yí bìrì báyìí o, àyàn ti mọ irú èèyàn tó jẹ́. Yan Aládùkẹ́ sọ pé òṣèrékùnrin náà ṣàdédé lọ sí ilé ìwé ọmọ àwọn lẹ́yìn tó ti kọ̀ láti yọjú síbẹ̀ lẹ́yìn ọdún kan, tó sì fẹ̀sùn kan ọkọ rẹ̀ pé ó ń gbìyànjú láti gbé orúkọ tiẹ̀ mọ́ láì kọ ohun tó máa ṣẹlẹ̀ àti pé òun dákẹ́ nítorí ọmọ òun ni o. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ báyìí ni Yan Aládùkẹ́ ìyàwó Fẹ́mi Adébáyọ̀ sọ lórí ẹ̀rọ ayélujára, èyí tó mú káwọn máa sọ pé káwọn tètè bá wọn dá sọ̀rọ̀ ìjà tọkọtaya náà kó tó di pé ó jù báyìí lọ o. Ṣé ẹ ti gbọ́ ohun tí Lizzy Anjorin ti sọ nípa Ìyábọ̀ Òjó? Ẹ gbọ́ ohun tó sọ. Ìgbòho àṣẹlẹ̀ yóò kàn mí, mo mọ bó ṣe operate, onígbáná ni ẹ, wèrè ni ẹ, onírẹ́kọ̀dù láró. Ṣé ìwọ tó tọ̀ sára nínú court, Ìyábọ̀ Alice Òjó, ìwọ tó tọ̀ sára nínú court, ìwọ tó submit àrò document ẹ nínú court, tó dẹ̀ lọ sọ́dọ̀ Bíọ́lá, tó dẹ̀ sọ pé Lizzy ló ń bẹ̀ ẹ́. So gbogbo gimmicks, gbogbo àwọn gbàgbé, this is me, I'm not a fake person, I'm a straightforward person. Kókó ni wípé I have never come for any one of you and I will never come for you, but when you come for me, I will be your last victim. Know that and know peace. Téèyàn bá mú yín pẹ̀lú iron hand, ẹ kì í ṣẹran rírọ̀. Ìyábọ̀ Òjó kí ló kù tó fẹ́ bàjẹ́? Ó ti borúkọ ara ẹ jẹ́, ó ti baṣẹ́ ọwọ́ àwọn ọmọ ẹ jẹ́, ó ti bàgbésí ayé àwọn ọmọ ẹ jẹ́, ó ti bàrìn àjò ayé àwọn ọmọ ẹ jẹ́, ó ti bàgbéyàwó ayé àwọn ọmọ ẹ jẹ́. Ìyábọ̀, sọ fún mi nǹkan ẹyọ kan ṣoṣo tó kù tó ò ti bàjẹ́ nínú ìgbésí ayé àwọn ọmọ ẹ láì ṣe mi. Èmi tí mi kì í sọ̀rọ̀, ó tì mí. Ṣé iye tí mò ń ná lórí court case àbí police case àbí àwọn other cases fàyè ẹ̀ ṣọmọ Nàìjíríà gbọ́dọ̀ bẹ̀ gbọ́? Ìyábọ̀ Alice Òjó, ṣọmọ Nàìjíríà gbọ́dọ̀ bẹ̀ gbọ́? And you don't just target me alone, you even target those that are supporting you. Àwọn tó ń ṣe fídíò fún ẹ, àwọn tó ń support ẹ, àwọn fans ẹ, you've turned them to criminal. Ìyábọ̀, èèyàn kan ṣoṣo tó lè bá mi sọ̀rọ̀ ẹ, òun lẹ́ni tó ná over 500 million naira lórí lawsuit nìyí ẹ. Ó mọ tó ń ṣe lábẹ́lẹ̀ náà. Ìyábọ̀, ó mọ tó ń ṣe. Okay, sọ fún mi kí ló kù tó fẹ́ bàjẹ́? Kí ló kù lẹ̀? Èmi tí mi kì í sọ̀rọ̀, mo máa ń jó tẹ́lẹ̀ ni. Àwọn ọmọ tó ń gbé jáde fún mi, tó bá jẹ́ pé tó ti ń gbé wọn jáde, tó bá jẹ́ pọ́tà mi ti kú ńkọ́. You said something, mo dẹ̀ fẹ́ káwọn èèyàn pay attention, kí n dẹ̀ ré padà sórí àwọn ọmọ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ká tó wá move on. Ẹ máa gbọ́. Don't stress yourself. Ẹ máa gbọ́. It is affecting me. I will not keep growing. Ọmọ yẹn dà. Ó ní don't stress yourself, Ìyábọ̀, ní 2026. Àmọ́ gbà tó kó àwọn ọmọ ẹ̀ sínú WhatsApp group, táwọn ọmọ yìí bẹ́ẹ̀ pa ènìyàn, tí àwọn ọmọ yìí ń bá ẹ bà orúkọ àwọn ènìyàn jẹ́, tí àwọn ọmọ yìí ń bẹ́ẹ̀ já ògo ìdílé lulẹ̀, tí àwọn ọmọ yìí ń bẹ́ẹ̀ ṣe oríṣiríṣi aburú, ò ní don't stress yourself. Ó ṣe fídíò kan, ẹ jẹ́ ń gbé fídíò Ìyábọ̀ kan wá, ẹ jẹ́ ń gbé fídíò kan, títọ́ mọ́ dáná, ó fi síbì, ṣé òun ní first one yẹn, ṣé òun rè? Sorry. That's not possible. That can never be me, and it will never ever be me. There's nobody's child. Mention all my enemies, put them all together in one box. If tomorrow, Ìyábọ̀, nobody is your enemy. You are just a thief. You are a killer.
You are an armed robber. Nobody was ever your name. Nobody. You choose, you decide to become a victim to kill innocent people for donation. Are your enemies? Ta lórí ẹ? Ta lórí ti ẹ rò? O ò níṣẹ́, o ò nílé, o ò kọ́lé, o ò bá wọn ṣe nǹkan rire. Gbogbo nǹkan tó mobìnrin wáyé wá bá wọn ṣe, o ò bá wọn ṣe nǹkan kan. O ò lọ́kọ, o ò lálè, o ò lówó, o ò ní mọ́tò. Sales girl colleague mi ló jẹ́ náà. Sales girl colleague mi ló jẹ́. ẹ̀yin èèyàn kí lẹ rí sí ohun tí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilé wa sọ nínú fọ́nrán yìí? Ohun tí Lizzy Anjorin sọ nípa Ìyábọ̀ Òjó kí lẹ rí sọ sí? Ẹ jẹ́ ká mọ̀.